ẹ jẹ́ àtúmọ̀ kíra wa kù déédé àkókò yìí níbikíbi tẹ̀ tí láǹfààní láti máa wo mi jákèjádò àgbáńlá ayé arílùmọ́ bí owó ọ̀rọ̀ ló tún dé tí ó tún sọ lówó ẹ̀ ní màsọmọsọ agbédè lárugẹ agbáṣà níyè òun náà lè mọ akandọ́rọ̀ Awíkonko sí ẹwà èdè Yorùbá TV òun náà la tijọ́ ń gbádùn ara wa ìwé aládùn tá à ń kà lọ́wọ́ òun náà ni Àṣírí Amòòkùnjalè tú látọwọ́ ọ̀jọ̀gbọ́n òǹkọ̀wé àgbà nínú òǹkọ̀wé Kọ́lá Akínládé tẹ́ bá ti ka àwọn ìwé ọ̀jọ̀gbọ́n Kọ́lá Akínládé rí ẹ mọ̀ nǹkan tí mo ń sọ wípé kákọ̀wé kọ́ dàbí ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ sí ni tàbí ká máa wò ó bí ẹni páàwọ̀ sinimá ọ̀jọ̀gbọ́n Kọ́lá Akínládé náà là ń sọ nípa rẹ̀ ẹ wá nǹkan fìdílé kájọ gbádùn orí kejì tí mo ṣèlérí bá ti tẹ̀ síwájú ṣùgbọ́n ẹ má gbàgbé kùṣẹ́ ni mo rí iṣẹ́ yá à ń ka àwọn ìwé yìí láti jẹ́ kí ẹ mọ àwọn iṣẹ́ takuntakun táwọn ọ̀jọ̀gbọ́n wọ̀nyí ti ṣe sẹ́yìn pàápàá jùlọ láti gbé èdè àti àṣà Yorùbá lárugẹ bákan náà ò ní à ń fẹ́ kóríyá léni àbí lọ́la àbí lọ́jọ́ iwájú kó lè bá a máa fún wa ní ìgboyà láti tẹ̀ síwájú àti síwájú sí ẹ má skip ìpolówó ọjà tí bá pàdé ń bí ẹ má fò kúrò lórí ẹ̀ òun náà ni mo ń sọ kó lè jàǹfààní fún mi bóyá lónìí tàbí lọ́la orí kejì ni mo láti tẹ̀ síwájú akọ́lé tí mẹ́ńbẹ̀ lẹ́tà Túndé Atọpinpin sí Ọlọ́fìn-Tótó òpópó májè ọbàjẹ́ Èkó ọjọ́ 4 oṣù kẹta ọdún 1980 akíntèmi mo ní kí n yára sọ fún ọ tẹ́lẹ̀ nípa iṣẹ́ kan báyìí tọ̀yọ̀jú ni o ṣé mo sọ fún ọ pé mo fẹ́ wá gba ọjà kan lẹ́kọ̀ọ́ ńgbà tí mo dé Èkó níjẹta mo lọ wo ọmọ àbúrò mi ní ilé ẹ̀kọ́ ìdẹ̀ra n ti kúrò lọ́dọ̀ rẹ̀ mo bá ọmọdé kan ọmọ ọdún 17 tó jókòó ńlẹ̀ tí àwọn ẹgbẹ́ rẹ̀ sì yí ká ọmọdé náà ń sọkún ó sì wà nínú ìbànújẹ́ ńlá àwọn ẹlẹgbẹ́ rẹ̀ ń ṣépè fún wọ́n ń gbìyànjú láti tù ú nínú ṣùgbọ́n kò gbèpẹ̀ ìbìnújẹ́ ti bo ọkàn rẹ̀ mọ́lẹ̀ mo yà sí ọ̀dọ̀ wọn mo sì béèrè pé ṣé kò sí nǹkan o wọ́n sọ fún mi pé bàbá rẹ̀ ló kú bàbá rẹ̀ ti ń gbọ́ bùkátà ilé ẹ̀kọ́ rẹ̀ bí ó sì ti jẹ́ pé kò ní ìyá láyé mọ́ ó dàgbà ni pé òkùnkùn ṣubú ayé rẹ̀ mọ́lẹ̀ mo súnmọ́ ọmọdé náà mo sì sí àjò rẹ̀ mo tù ú nínú níbi tí a ti jọ ń sọ̀rọ̀ mo rí i pé ọmọ Àdùnní ni Àdùnní ẹ̀gbọ́n Ilésanmí ti wá mo rántí Àdùnní yìí dáadáa ọlọ́kọ sílé Ifẹ̀ èèyàn pàtàkì ní ọkọ rẹ̀ náà Orímọ̀ògùnjẹ́ ni orúkọ rẹ̀ èmi àti ẹ̀gbọ́n mi máa ń sùn nílé wọn bí a bá ń bọ̀ bí a bá ń lọ sí ìhà odò Ọya lọ́hùn agbe oníkòkò ni àbí kò yọ wọn lẹ́nu púpọ̀ dúró jayé yìí nìkan ni ọmọ kan ṣoṣo náà tí Àdùnní fílẹ̀ òní àbíkẹ́yìn rẹ̀ ní nǹkan bí ọdún 7 sẹ́yìn ni Àdùnní alára ti kú ọmọ náà wà láìsí ìyá tàbí bàbá nísinsìnyí ó kù ọdún kan lẹ́yìn èyí kí ó parí ẹ̀kọ́ rẹ̀ ó ń fẹ́ ìrànlọ́wọ́ nípa ọ̀nà tí ẹ̀kọ́ rẹ̀ kò fi ní dúró ṣùgbọ́n eyín nìkọ́ ló mú mi kọ ìwé yìí sí ọ ohun tó mú mi kọ ìwé yìí ni pé gẹ́gẹ́ bí ìròyìn tí ọmọ náà fún mi àwọn ìyàwó bàbá rẹ̀ ṣe ìjàmbá fún un nípa owó tí bàbá náà fi sílẹ̀ nígbà ikú rẹ̀ owó náà pọ̀ díẹ̀ mo rò pé ó tó ọ̀kẹ́ 7 náírà tàbí kí ó súnmọ́ iye yẹn àmẹ́ni tó gbé owó yìí nínú àwọn ìyàwó Orímọ̀ògùnjẹ́ wọn ò sì fi àṣírí owó náà hàn dúró ọmọ Àdùnní ìkónidúró wà ńgbà tí bàbá rẹ̀ kú kí ó tó délé Ifẹ̀ owó ti pòórá bí àwọn mìíràn nínú àwọn ènìyàn wa ti ṣe nìyẹn o bí òkú bá kú lẹ̀ báyìí owó rẹ̀ ni wọ́n á kọ́kọ́ máa wá kiri àjò kí wọ́n rí owó rẹ̀ ni wọ́n máa ṣe wọn ò ní ronú nípa títọ́jú nípa ìtọ́jú àti ṣíṣe òkú wọ́n á kọ́kọ́ lọ tú àpò rẹ̀ wò wọ́n á tú gbogbo ẹrù rẹ̀ kí wọ́n lè rí owó rẹ̀ gbé ńgbà tí wọ́n bá ṣe èyí tán wọ́n ṣẹ̀ṣẹ̀ ronú láti palẹ̀ òkú mọ́ bí ọwọ́ wọn bá tẹ owó tán wọ́n á máa wá sunkún èké ó dàbẹ̀ ni pé bí wọ́n bá ti rí owó òkú kọ́tọ́ ní ẹkún tí wọ́n sùn níbi òkú náà yóò ti pọ̀ tó owó díẹ̀ ẹkún díẹ̀ owó ńlá ẹkún ńlá mo rò pé ohun tó ṣẹlẹ̀ nínú ọ̀ràn tí Orímọ̀ògùnjẹ́ nìyẹn ṣùgbọ́n kì í ṣe gbogbo àwọn ìyàwó mẹ́tẹ̀ẹ̀ta ńlọ́mọ̀ nípa owó yìí ó lè jẹ́ pé èyí ọ̀ràn ìwádìí rẹ̀ lọ́wọ́ ẹni tí kò bá wọn pín nínú owó náà yóò ní ìfẹ́ láti tètè sọ tọ́mọ̀ nípa bí owó ṣe di àwátì mo sọ fún ọmọdé náà pé kí ó fi ọkàn rẹ̀ balẹ̀ kí ó fi ọ̀rọ̀ náà lọ ìwọ Ọlọ́fìn-Tótó ọmọ olóṣìnà kọsà tí gbọ́ orúkọ Ọlọ́fìn-Tótó rè ṣùgbọ́n kò mọ̀ wípé ará ìlú ìyá òun ni inú rẹ̀ dùn nígbà tí mo sọ fún un pé
àṣírí àwọn onímọ̀gòmọ́gò náà yóò tú. Mo rò pé kí ọ̀sẹ̀ yìí tó délẹ̀ lẹ́tà ọmọ náà yóò dé ọ̀dọ̀ rẹ kọ́ ọmọ retí lẹ́tà rẹ̀ ń fúnra rẹ̀ yóò fún ọ ní àlàyé kígùn, ṣùgbọ́n ó yẹ kí n sọ fún ọ tẹ́lẹ̀. Bí lẹ́tà náà bá dé, mo fẹ́ kó jọ̀wọ́ tètè múra sí ọ̀rọ̀ náà lẹ́sẹ̀kẹsẹ̀. Ṣé àlàáfíà ní gbogbo ilé wà? Yóò tó ọjọ́ mẹ́ta kí n tó dé. Ọjà tí mo wá gbà ó di ọ̀la kí ọkọ̀ ojú omi tí ń gbé bọ̀ tó gúnlẹ̀ sí èbúté Àpápá. Bá mi kí àwọn ènìyàn wa nílé, ìpàdé wa bí oyin. Èmi ní tirẹ̀, Túndé Àtọpinpin. Báyìí ńlá parí orí kejì. Àṣírí Amòòkùnjalè tú látọwọ́ ọ̀jọ̀gbọ́n kọ̀wé Kọ́lá Akínládé pẹ̀lú ògo àti oore ọ̀fẹ́ Ọlọ́run. Orí kẹta náà láti tẹ̀ síwájú. Mo mọ̀ wípé ẹ̀ ń fọkàn bá mi bọ̀, ẹ sì ń gbádùn ìtàn náà lọ, ẹ gbádùn rẹ̀ dáadáa. Orí kẹta àkọlé tí mẹ́ńbẹ̀ lẹ́tà Fìn-Ín-Tótó sí Àtọpinpin. Ẹ má gbàgbé láti láìkì kẹ́ fọ́lọ̀ péèjì mi lórí Facebook Àkàndá ọ̀rọ̀ Awíkonko. Àkàndá ọ̀rọ̀ Awíkonko. Ẹ sọ̀scribe sí YouTube channel tẹ́ ẹ wà yìí. Ẹwà Èdè Yorùbá TV kò náà lówó kò náà ní dátà, kù iṣẹ́ tí mo rí iṣẹ́ yá ni, àti pàápàá láti mọ rí àmì nígbàkúùgbà tí mo bá fi àyọkà míì sí ìkànnì yìí. Bákan náà ni àwọn ìkànnì àkàndá tó tún kù bíi Awíkonko TV, Awíkonko TV, Ìkóríta Kò Yé Mi, Oríkì Yorùbá TV fáwọn oríkì orílẹ̀ yín, Òwe Yorùbá TV fáwọn ìṣẹ̀lẹ̀ tó dìtàn, ìtàn tó yípadà tó dòwe lónìí. Bákan náà ni Comedy Magic TV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ bá wá ní nǹkan pàtàkì tẹ́ ẹ fẹ́ kájọ sọ, ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà Yorùbá ò ní parun, orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú, ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mìnìmìnì. Ájú wa ṣe o.